ẹ̀yin èèyàn lé èwo lẹ ṣe o. A tún ní ká mú ọ́pdẹ́ẹ̀tì Mohbad wá ni o, torí ọ̀gá ọlọ́pàá wọ́n ti sọ gbogbo ọ̀rọ̀, wọ́n ti ṣàlàyé, so ẹ jẹ́ ká jọ máa gbọ́. Commissioner of Police Owóówà wọ́n ṣàlàyé àwọn ọ̀rọ̀ fún wa o, ẹ jẹ́ ká jọ gbọ́ o, ọ̀rọ̀ pọ̀ nínú ìwé kọ́bọ̀ o. Wọ́n ṣàlàyé àwọn nǹkan tí ó pa olóògbé o Mohbad o. Wọ́n dẹ̀ ní àwọn result kan ò tíì jáde, ṣùgbọ́n ẹ jẹ́ ká jọ gbọ́ nǹkan tán sọ. Wọ́n ní suspect tó jẹ́ principal suspect tí gbogbo ọ̀rọ̀ wà lórí ẹ̀, wọ́n ní nọ́ọ̀sì tó fún Mohbad lábẹ́rẹ́ òun ni principal suspect o. Commissioner of Police sọ fún wa wípé ilé ìwòsàn kan tó wà ní Àkútè, wọ́n ní orúkọ obìnrin tí wọ́n ń sọ yìí òun ni Fèyíṣayọ̀ Ògèdèǹgbé. Wọ́n ní ilé ìwòsàn yìí ló ti kọ́ṣẹ́ nọ́ọ̀sì gẹ́gẹ́ bí auxiliary nurse. Àwọn ọlọ́pàá fi ń dá wa lójú wípé èèyàn 5 ni àwọn suspect táwọn ti mú right now o. Wọ́n ti ka orúkọ wọn lẹ́yọ kọ̀ọ̀kan o. Wọ́n ní nọ́ọ̀sì tó fún Mohbad lábẹ́rẹ́ òun ni principal suspect o. Wọ́n ní ọ̀rẹ́ Mohbad kan òun ló pe nọ́ọ̀sì yẹn wá. Wọ́n ní nọ́ọ̀sì tó ń lò ní nọ́ọ̀sì yẹn. Wọ́n lòun ló pè wá fún àwọn Mohbad. Wọ́n ní ìgbà tí wọ́n invite nọ́ọ̀sì yẹn wá, wọ́n nítorí ọwọ́ ẹ̀ tó fi gbá nǹkan, wọ́n lọ́wọ́ yẹn ti fẹ́ máa di nǹkan. Wọ́n ní nítorí kò tètè treat ọwọ́ yẹn, ipò ti wà infected. So wọ́n ní nǹkan tí wọ́n fi pe nọ́ọ̀sì yẹn wá nìyẹn. Wọ́n ní ọ̀rẹ́ Mohbad yìí orúkọ ẹ̀ ní Sodiq Ayọ̀bámi. Wọ́n ní òun ni ó lọ bá wọn gbé nọ́ọ̀sì wá. Àwọn ọ̀gá ọlọ́pàá tó tẹ̀síwájú, wọ́n ní àwọn Sam Larry náà o àti Naira Marley, wọ́n ní wọ́n ń bully olóògbé, wọ́n dẹ̀ assault olóògbé. Wọ́n ní àwọn náà jẹ̀bi. So wọ́n ní àwọn tí wọ́n nìyẹn, torí wọ́n ń dárúkọ gbogbo àwọn tí ọ̀rọ̀ yìí tó jámọ́ lórí. Ìtorí ẹ̀ la fi ní ká máa sọ gbogbo nǹkan tán bá sọ ká máa sọ fún yín. Ọ̀gá ọlọ́pàá tẹ̀síwájú, wọ́n ní èèyàn 5 àwọn ni suspect o. Wọ́n ní Miss Fèyíṣayọ̀ Ògèdèǹgbé is the primary suspect. Ọ̀gá ọlọ́pàá tẹ̀síwájú wípé gbogbo àwọn tó lọ́wọ́ nínú ikú Mohbad òun ni àwọn máa dárúkọ wọn lẹ́yọ kọ̀ọ̀kan. Ẹ jẹ́ ká jọ máa gbọ́ update náà. Wọ́n ní Ayọ̀bámi òun ló pe nọ́ọ̀sì wá wípé kó wá tọ́jú Mohbad ní ilé ẹ̀ tó wà ní Lẹ́kì. Wọ́n ní suspect lòun náà. Wọ́n ní nígbà tí Fèyíṣayọ̀ auxiliary nurse yìí tó dé ilé Mohbad ní Lẹ́kì, wọ́n ló fún Mohbad ní abẹ́rẹ́ 3 ọ̀tọ̀ọ̀tọ̀. Wọ́n ní òun ló ṣokùnfà ikú Mohbad. Bí a ṣe gbọ́ nìyẹn o. Ọ̀gá ọlọ́pàá náà ló ń sọ gbogbo èyí o, wọ́n ń tẹ̀síwájú. Wọ́n ní nọ́ọ̀sì yìí, wọ́n ní kò wá qualify o láti gún irú abẹ́rẹ́ báyìí. Wọ́n ní abẹ́rẹ́ 3 ọ̀tọ̀ọ̀tọ̀ ló dàbò olóògbé. Wọ́n ní Ayọ̀bámi Sodiq, wọ́n níbi tó ti jẹ̀bi ẹ̀sùn. Wọ́n ní ó mọ̀ pé auxiliary nurse ni nọ́ọ̀sì. Wọ́n ní ó wá pè wá sí ilé Mohbad tó wà ní Lẹ́kì pé kó wá tọ́jú Mohbad níbẹ̀. Ipe kí ló dé tí ò lè gbé lọ sí hospital. Wọ́n níbi tó ti jẹ̀bi nìyẹn o. Wọ́n ní Ibrahim, wọ́n ní Owódùnní, wọ́n ní Prime Boy. Wọ́n ní ó attend show tí Mohbad lọ ní Ìkòròdú. Òun àti Mohbad náà jọ lọ. Wọ́n ní òun àti Mohbad, wọ́n ní wọ́n jà. Wọ́n ní wọ́n wà violent. Wọ́n ní injury tí Mohbad tó rí ní ọjọ́ tán jà yìí, òun ló jẹ́ kí kọ́wọ́ ẹ̀, ṣé mọ̀ pé wọ́n sọ pé ọwọ́ ẹ̀ pé ó wà infected. Wọ́n lòun ló jẹ́ kí ọwọ́ ẹ̀ wà infected tó fi kú. Wọ́n ní Sam Larry, wọ́n ní suspect ni o. Wọ́n nítorí ó ń bully Mohbad kiri, ó ń harass Mohbad kiri. Wọ́n lòun náà, wọ́n ní suspect ni. Wọ́n ní Abdulazeez Fashola tó ń jẹ́ Naira Marley, wọ́n lòun náà wà ní
ọ̀dọ̀ àwọn, wọ́n ní suspect lòun náà o. Wọ́n ní òun náà, wọ́n ní ó ń bully ni o, ó dẹ̀ ń assault um olóògbé. Wọ́n ní so ẹ̀sùn kan náà ni wọ́n fi kan òun àti Naira Marley. Wọ́n ní autopsy olóògbé, wọ́n ní wọ́n ṣe àyẹ̀wò ẹ̀ o, bóyá result ẹ̀. Wọ́n ní nǹkan tí wọ́n fi lọ wú òkú nìyẹn nítorí autopsy. Wọ́n ní wọ́n dẹ̀ ti ṣe autopsy yẹn, wọ́n ní wọ́n ṣàyẹ̀wò yẹn ní on the 21st of September. Wọ́n ní result autopsy o àtàwọn result míì wọ́n ní wọn tí ì rí o, wọ́n náà ṣì ń dúró dè é, wọ́n ní kò tí ì jáde o. Wọ́n tẹ̀síwájú láti sọ̀rọ̀ nípa auxiliary nurse, èyí tí wọ́n ní pé àwọn ibi tó ti lọ kọ́ṣẹ́ wọ́n ti wá, wọ́n dẹ̀ ti sọ yí pé àwọn ò gbà á láàyè láti máa tọ́jú àwọn aláìsàn o, wípé torí ilé ẹ̀ ló máa ń lò láti lọ máa tọ́jú wọn. So wọ́n ní àwọn ọlọ́pàá sọ pé quack nurse ni. Àwọn ọlọ́pàá tún tẹ̀síwájú, wọ́n ní pé wọ́n ti pe immigration o nípa travel àwọn Sam Larry àti Naira Marley pé kí wọ́n bá wọn investigate bóyá lóòótọ́ ni wọ́n travel ní ìgbà tí olóògbé kú àbí irọ́ ni wọ́n ń pa. So wọ́n ṣì ń dúró de àwọn immigration láti reply wọn. Wọ́n ní wọ́n ránṣẹ́ sí àwọn hospital o, Perez Hospital àti the other hospital tó lọ, wípé wọ́n dẹ̀ wo kámẹ́rà abẹ̀, ṣùgbọ́n nígbà tí wọ́n máa fi chẹ́ẹ̀kì kámẹ́rà, wọ́n ní kámẹ́rà is out of order o. So wọ́n lè rí nǹkan tó, wọ́n lè rí activity tó ṣẹlẹ̀ nínú hospital. Wọ́n nígbà tí wọ́n lọ chẹ́ẹ̀kì nọ́ọ̀sì o, ṣé mọ̀ pé wọ́n máa ń ṣe board exam and all that. Wọ́n ní kò tiẹ̀ kàwé débi tó tiẹ̀ máa fi máa gúnyàn lábẹ́rẹ́. Wọ́n ní even gan bó ṣe wà yẹn, ó yẹ kí doctor, ó yẹ kó máa supervise ẹ̀ ni. Wọ́n ní so wọ́n ní kò tíì gba ìwé àṣẹ èyí tó jẹ́ license láti lè máa gún abẹ́rẹ́. Ẹ̀yin èèyàn mi, èyí tún lágbára o. Wọ́n ní on the 10th of September 2023, wọ́n ní ire olúwa ayọ̀bámi Mohbad, wọ́n ní ó lọ ṣe concert kan ní Ìkòròdú. Wọ́n ní Mohbad lọ sí ibi show yẹn pẹ̀lú ìyàwó ẹ̀. Wọ́n ní ó lọ pẹ̀lú ọmọ wọn oṣù 5, wọ́n ló dẹ̀ lọ pẹ̀lú ọ̀rẹ́ ẹ̀ Ibrahim Owódùnní tí à ń pè ní Prime Boy àti Mohbad personal assistant Mohbad. Adébáyọ̀ Adéyẹmọ lórúkọ personal assistant ẹ̀. Bí a ṣe gbọ́ o, wọ́n ní photographer náà tẹ̀lé o, Ọlánrewájú. Wọ́n ní bí wọ́n ṣe fẹ́ máa lọ, wọ́n ní èèyàn kan block mọ́tò. Wọ́n ní Mohbad wá ní kó ń sọ̀kalẹ̀ kó ń lọ wo onítàn. Wọ́n ní ọ̀rẹ́ ẹ̀ tó jẹ́ Prime Boy, ìyẹn Ibrahim Owódùnní, wọ́n ní ìyẹn wá ní kó má worry pé kó jẹ́ kó ń sọ̀kalẹ̀ kó ń lọ wo ẹni yẹn. Wọ́n ní bínú ṣe bí Mohbad tó sọ̀kalẹ̀ fúnra ẹ̀ nìyẹn. Wọ́n ní bí òun àti ọ̀rẹ́ ẹ̀ Prime Boy ṣe bẹ̀rẹ̀ sí í jà nìyẹn. Wọ́n ní bó ṣe fi ọwọ́ gbá window mọ́tò nìyẹn. Wọ́n ní Mohbad pé ìgbà tí wọ́n ṣáà dé ibi Paris ní Ìkòròdú yẹn, ibi tó ti lọ ṣe show, wọ́n ní Prime Boy nìkan ni ò bá wọn padà. Wọ́n ní gbogbo àwọn yòókù bó ṣe wá náà ṣe lọ padà. Wọ́n nígbà tán délé, wọ́n ní Mohbad ò tọ́jú ọwọ́ o. Ọjọ́ kìíní, ọjọ́ kejì, Mohbad ò tọ́jú ọwọ́ ẹ̀. Wọ́n ní so wọ́n ní bóyá ọwọ́ yẹn wá lọ wà infected. Wọ́n ní ọwọ́ tó fi gbá, wọ́n ní ó ń bleed. Wọ́n ní kò dẹ̀ tọ́jú ọwọ́ yẹn fún bí ọjọ́ méjì. Wọ́n ní ọwọ́ yẹn dẹ̀ ń dùn. Wọ́n ní so bí ọ̀rẹ́ ẹ̀ yẹn bó ṣe pé nọ́ọ̀sì nìyẹn. Ọ̀rẹ́ ẹ̀ tó mú nọ́ọ̀sì yẹn wá. Wọ́n ní bó ṣe pé nọ́ọ̀sì nìyẹn pé kí nọ́ọ̀sì wá treat ọwọ́ yẹn fún nílé. Wọ́n ní nọ́ọ̀sì Mohbad gangan, wọ́n ní fún mi lórúkọ nọ́ọ̀sì Mohbad gangan. Wọ́n ní nọ́ọ̀sì Mohbad ò sí nílé tó máa ń treat ẹ̀. Wọ́n ní bí Ayọ̀bámi bó ṣe ní pé òun náà ní nọ́ọ̀sì nìyẹn, bó ṣe pé nọ́ọ̀sì èyí tí wọ́n ní quack nurse bó ṣe pé nìyẹn tó wá tọ́jú ọwọ́ olóògbé. Wọ́n ní Mohbad pé ìgbà tí wọ́n ṣáà dé ibi Paris ní Ìkòròdú, wọ́n ní ó lọ pẹ̀lú ọmọ wọn oṣù 5, wọ́n ló dẹ̀ lọ pẹ̀lú ọ̀rẹ́ ẹ̀ Ibrahim Owódùnní tí à ń pè ní Prime Boy àti Mohbad personal assistant ẹ̀. Bí a ṣe gbọ́ o, wọ́n ní photographer náà tẹ̀lé o, Ọlánrewájú. Wọ́n ní gbà tí wọ́n lọ chẹ́ẹ̀kì
èyí tí orúkọ ẹ̀ ń jẹ́ Fèyíṣayọ̀ Ògèdèǹgbé. Wọ́n ní bí nọ́ọ̀sì ṣe lọ ra ògbà abẹ́rẹ́ àtòògùn wá nìyẹn o. Wọ́n nítorí ọjọ́ tán pé gan kò lọ. Wọ́n lọ́jọ́ kejì, wọ́n ló ní kán ya fọ́tò ọwọ́ yẹn so that wọ́n á mọrú abẹ́rẹ́ tó máa rà. Wọ́n nígbà tán ya fọ́tò tán send ẹ̀ sí wọn ló lọ ra gbogbo ẹ̀ wá, àwọn abẹ́rẹ́ àtòògùn èyí tó máa lò. Wọ́n nígbà tí nọ́ọ̀sì dábẹ́rẹ́ bo olóògbé o, wọ́n ní bí olóògbé ṣe bẹ̀rẹ̀ sí bí nìyẹn o, tí gbogbo reaction tó ní reaction pẹ̀lú abẹ́rẹ́ tó gbà. Wọ́n ní ìgbà tí wọ́n ṣáà pé neighbor, wọ́n wá rush olóògbé lọ sí Korabek Hospital. Wọ́n ní kán tó débẹ̀, wọ́n ní ìgbà tán máa ṣáà fi débẹ̀ ṣá, wọ́n láwọn hospital ní pé ó ti kú. Wọ́n ní bọ́n ṣe tún gbé e lọ sí Perez Hospital nìyẹn. Nígbà tí wọ́n rí i pé àwọn Korabek Hospital ní pé ó ti kú, wọ́n wá gbé e lọ sí Perez Hospital. Wọ́n ní àwọn Korabek Hospital, wọ́n ní wọ́n issue death certificate fún un. Wọ́n nígbà tán ṣáà pé bàbá olóògbé, wọ́n ní bí bàbá olóògbé ṣe ní kán máa gbé lọ sí Ìkòròdú nìyẹn pé kán lọ sin. Wọ́n sọ̀rọ̀ nípa bully Naira Marley àti Sam Larry náà. Wọ́n ní gbogbo ìgbà ni wọ́n máa ń assault olóògbé. Wọ́n ní gbogbo ìgbà ni wọ́n máa ń bully olóògbé. Wọ́n ní wọ́n dẹ̀ lọ pe àwọn ẹlẹ́rìí. Wọ́n ní gbogbo àwọn ẹlẹ́rìí tán pé pátápátá gbogbo wọn ni wọ́n ní Sam Larry àti Naira Marley wọ́n máa ń bully olóògbé títí tó fi kú ni. Ipe wọ́n máa ń na olóògbé títí tó fi kú ni. Wọ́n ní báwo ni wọ́n ṣe pàdé. Wọ́n ní 2019 o, wọ́n ní 2019, wọ́n ní olóògbé, wọ́n ní ó lọ sign contract pẹ̀lú Naira Marley Records. Wọ́n ní ó dẹ̀ lo ọdún mẹ́ta lọ́dọ̀ Naira Marley. Wọ́n ní ìgbà tí olóògbé ṣe tán, tó lo ọdún mẹ́ta tán, tó ní kí Naira Marley yọ̀ǹda òun, àtìgbà yẹn ni bully ti bẹ̀rẹ̀. Wọ́n ní gbogbo àwọn fídíò tí olóògbé ṣe, wọ́n ní nínú ẹ̀ ó ń sọ wípé Naira Marley àti Sam Larry àwọn ni wọ́n fẹ́ pa òun. Wọ́n nígbà táwọn dẹ̀ béèrè lọ́wọ́ Sam Larry àti Naira Marley, wọ́n ní irọ́ ni. Wọ́n láwọn ò pa, àwọn ò ní ọwọ́ nínú pípa olóògbé o. Wípé ìgbà tí ọ̀rọ̀ ikú olóògbé máa ṣẹlẹ̀ gan, àwọn ò sí nílùú, àwọn ti travel. So ẹ̀yin èèyàn lé, wọ́n ti sọ̀rọ̀ o. Wọ́n ní auxiliary nurse òun ni principal suspect. Wọ́n ní pẹ̀lú ọ̀rẹ́ Mohbad èyí tó jẹ́ prime boy. Wọ́n ní pẹ̀lú ẹni tí ó lọ gbé auxiliary nurse wá. Wọ́n ní àwọn Naira Marley àti Sam Larry àwọn ń bully, wọ́n assault. So ibi tí wọ́n sọ̀rọ̀ sí nìyẹn o. Tí ó bá tún di, tá bá tún gbọ́ any update, a máa mú wá fún yín, ẹ̀yin èèyàn lé. Ẹ ṣé mo dúpẹ́ o. Mo dúpẹ́ fún gbogbo support yín lórí channel mi o. Justice for Mohbad, justice for Mohbad, justice for Mohbad. God bless you all. Please share this video, like and subscribe.